ìyá tí àáfà yìí máa jẹ ó àáfà tó dòṣù ká sórí bọ́ síbí bó ṣómìnú àwọn àlàáfà ló ń kọ ẹ ṣẹpẹ làwa máa wà máa ṣe kọ mínú. Làbíbù ẹlẹ́bọ iṣẹ́ tí a dùn máa jókòó tí máa tẹ́ bàtì Stella Mori of my life but kò tí ì kàn yín àwọn kíw kan ṣe wà nílẹ̀ kò ì kàn yẹ kí n délé mi ní Turkey ní weekend I'm going away for mi lè sọ tó 1 week ticket máa ń lọ lé mi ní Turkey ní mo bá ti máa padà dàtí mi pé mo lọ holiday iṣẹ́ ti kún ìkankan kàn fẹ́ kán bá mi béèrè kó tó dìgbà tí máa jáde fún ẹ àbúrò tìgì tó lọ fẹ́ báwo lẹ ṣe mọ́ra tẹ́jọ́ bá mi sọ lórí WhatsApp mi máa fi WhatsApp náà bẹ̀ hàn àwọn èèyàn ìṣojú ẹ̀ mo ṣe ń béèrè lọ́wọ́ gẹ́yẹ pé you're a big girl of London you're so pretty kí ló wá dọ́dọ̀ Làbíbù lórí burúkú ẹlẹ́bọ̀ ẹnu ń já wáyà eléyín rúnrún bíi gúgúrú ṣangíṣà mo ní ẹni tó ti di irú ayé múrí ọmọ kékeré tí ń di irú yàá kiri Ìlọrin yan Ìbàdàn ni mi bí àjọ takọ ẹ jẹ́ káwọn kan fi wá ṣe lẹ́yà èmi ti sọ òwò sórí ẹsẹ̀ mi ìdí mi apá mi mo sì yan gan mọ́bẹ̀ mo sọ àgbàdo mọ́bẹ̀ mo ti dá láwàdà àdì irú iṣẹ́ báyìí lèmi mọ́ ńlá ike mi ò láì kékeré mọ́ dáwọn tí ò lówó kọ lóhùn Làbíbù làbólàbò ẹnu ń já wáyà eléyín gàtàgàtà ọmọ òfò tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń fi àáfà àgbà wọn tí ń ganú kiri òfò ló ṣe wọn ló lóògùn ó ní mi ní tètè fi ṣe ẹ lẹ ó mọ̀ jìyà o ṣé wọ́n ní fóònù ọbẹ̀ ìgbà tó pè mí mo ní kí ló dé tó ń rẹrù ayé kiri ẹrù yẹn omi eégún wa ti ń rù ń bàdàn eégún àfìdí ẹlẹ́gẹ̀ bèrè eégún àfìdí ẹlẹ́gẹ̀ ní consent picture ẹ̀sẹ̀ olégun wa ti ń ru ẹrù táfìdí ẹlẹ́gẹ̀ bá wá ru ẹrù dé sáà kan eégún yẹn ọrùn àwa wọ̀ á ní ara iwájú ẹgbàá èrò ẹ̀yìn ẹgbàá máa sọ orí burúkú yẹn ájò lárú bí mi sì ní ìdárúkọ ẹni tí mo lò fògùn fẹ́ orí Facebook ló ti pàdé ẹ̀ Làbíbù kí n gbé fóònù bẹ́ẹ̀ jáde ṣé o pè mí rí àbó o pè mí rí tó ní wá ṣáájò mo ní ṣé òye lórí burúkú àbíkẹ́mi kan tún ṣáájò fún ọ ní àbíkẹ́mi kan tún ṣáájò fún ọ kò ní dá fún Kùránì tó gbé dání kò ní dá fún àwọn àfáà tó ń tí ọ lẹ́yìn èmi ò ń ṣe ta ni Ọlọ́run èmi ò lẹ́sìn o olórí ibú ìyá ni mí bó ṣe sọ wèrè ìyá ni mí bó ṣe sọ kódà àwọn ọmọ rẹ̀ ń sunkún tán bá rí kò ṣe nǹkan kó wọ Ọlọ́run lóní kan mọ̀ sọkún tó bá ti rí mi kò ṣe nǹkan kan ó bá wa lára mu kò sí bí ìyá ṣe lè bàjẹ́ tó ìwọ poison ìyá tiẹ̀ ni ọmọ tèmi ò dojú tì mí wọn lè èmi náà sì dojú tì wọn lè poison ebi oṣù àwọn mọ́rí káàsì tó bú o ebi oṣù mọ́rí wọ́n ti gbéṣẹ́ àwọn mùsùlùmí ti gbéṣẹ́ wa iṣẹ́ máa ní wọ́n máa ní pàtì èmi máa ń láì kékeré mọ́ ọdún lówó kọ lóhùn wọ́n ṣáàṣì mọ̀ olórí burúkú tí ń ganú kiri ó ganu títí ó ganu dọ́dọ̀ Sam Larry ó ganu títí ó lọ lé Naira Marley iṣẹ́ tí ẹ̀dí òpẹ́ gbogbo tán ló ń ṣẹlẹ̀ ṣó yẹ ó ganu débẹ̀ olórí burúkú alátẹnujẹ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbà wàrà bó ti bẹ́ẹ̀ bookmark àwọn iṣẹ́ kan bó ṣe ń máa ń gbé àwọn èèyàn ṣépè bí ẹ bá sọ pé ẹ̀sìn mùsùlùmí tó ń jẹ́ ìmọ̀lé ní yẹn ń ṣe mùsùlùmí èmi ni mo fẹ́ fi cruise kò dẹni òfò ló ṣe tọmọtọmọ lágbájì kò ní ìdí kó wọ́ọ̀rì oní tí n bá wá Nàìjíríà wọ́n máa gbébọn fún mi àbí má dúró bí o lè wá Nàìjíríà mo rí ẹ ní London gbàgbọ́n nígbà tó wá bá àbúrò tìgẹ̀ tó wá bí aláyẹ rẹ tó wá sí London sọ̀bí tó bá wà tí n bá ní mú flight kí wọ́n báyìí. You are threatening my life then you will explain to the Metropolitan Police. n gbé bàbá Nàìjíríà kí ló bọ́ọ̀lù tẹ̀sẹ̀ ló language illiterate yẹn obi ó ní pé wọ́n máa ṣe zobo àbí kí ló tiẹ̀ wí wọ́n máa abóyá wèrè ó ń ṣe èrè ní ẹ̀yìn ìmọ̀lẹ́ lórí burúkú yìí ẹ̀yìn adójú ti ní ìlú mùsùlùmí ní ìlú tọ́kì tí mo ra lé sí wọn ní mi lára wọn ò gbẹ́sìn kárí wọn ò di òṣùkà sórí etí òde ẹ̀dí táwọn ọmọléèwé sọ pé yúnífọ́ọ̀mù ti wọ́n Nàìjíríà wọ́n ní ọ̀pá yúnífọ́ọ̀mù tí wọ́n lórí burúkú yìí òògùn kan ráṣọ lu gbogbo ẹ̀ ló kó sórí very greedy idiot kò ní dá fún yàrá yẹ kò ní dá fún àwọn tó kọ ẹ̀ ní kéw nígbà yọ lórí ìṣàwá bá yín tẹ́ẹ̀tì mọ́lé ọjọ́ yẹ ti pé mo ti rẹ̀kẹ̀ ti pé mo rẹ̀ ti ń wọ́n rẹ̀ o mo ṣe máa ń sọ pé àná mi ọjọ́ yẹ ti pé èmi ò lè èbú tẹ̀lé fún ibú mi lórí social media gbé àwọn ọmọ ẹ̀ jáde kí n gbá àwọn ọmọ mi jáde èmi ò ní èbú tẹ̀lé fi bú mi lórí social media
ẹ̀sìn mọ̀líle tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ tẹ́ fi ń scam ẹ̀sìn mọ́lé. Báwo ni ọmọ ìyá Tìgé Panla mọ̀ orí fàṣọ torí pé olólùfẹ́ mi ló ṣe pè mí àmọ́ lọ́wọ́ tí mo wà báyìí mi kò ṣe olólùfẹ́ mi mọ́ torí mo sọ pé gbà tó di pé kọlù ẹ tẹ́ ẹ jọ wà ní orí WhatsApp mo ní kí lórí lára ọkùnrin tó fi lọ fẹ́ tẹ́ bá rí gẹ́nà very pretty lady lórí pé ẹ̀ ń wá fa kiri lágbági fóògùn fọmọbìnrin ó dẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀ owó bìtìbìtì dé wọn jọ sí mọ́ ojú ọmọ ti là wọ́n ti mọ́rin ó àbí o rò pé èèyàn kan lè jèrè ọ̀rọ̀ lára mi èmi aṣọ tèmi mọ́ sọ tànà ọdún tèmi ti ń sọ̀rọ̀ lórí Facebook ó ṣe wà nílé kéwù tó ń yàgbẹ́ sí ṣáláńgá àbó ìyá wèrè ó ń ṣe èrè ní kò dẹ̀ ní dáfẹ́ níjọ́ mùsùlùmí ló jẹ́ àbí mi jẹ́ Christian ló jẹ́. Your game is not final. You cannot scam anyone again on this social media. Labeeb Lagbaji. Oh, lè scam name yẹn mọ́. Labeeb labalabo. Eléyìí ó wà. Àfẹ́ eléyìí ó wà ó dìde sí wọn tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ wọn máa ṣépè fọmọ wọn. Ìwà jẹ́ láṣọ rere lórí ikọ̀. Bí ìbá ṣe pé o ti lògo àwọn ọmọ rẹ pẹ̀lú hàntù. Kí la gbé kí la jù. Kí ló fi pè? Kí ló tó ṣe pé fún mi kí ló dákọ̀ àwọn ọmọ mi fún? Nítorí pé ó dárúkọ ọmọ mi yẹn gangan ló ṣe máa jẹ àfọ̀sẹ̀ kan. Ibi ìpẹ́ lórí show máa rí ìpìtì show wa. Tí wọ́n bá mọ̀ pé òkè ń ṣọ́ máa lè bá bẹ́ẹ̀ ló bí èyí ẹ̀ ló bí ẹ̀ bá bá mi ní Dublin bá bá mi ní Turkey ìlú méjì tí mo nílé sí nìyẹn tí mo máa ń lọ mí lọ Nàìjíríà àìlè jà ní kẹ́ máa sọ mi pé come to Nigeria because ẹ mọ̀ pé mi ò ní wá. àìlè jà ní my address is on Google lọ́wọ́ address ilé mi both in Turkey and Dublin ń bẹ lórí Google mi ì fi bọ̀. olórí burúkú yín ò lè jà ní. Nigeria is no go area for me. Mi ní family ní Nigeria. Ó ní tí èmi bá wá Nigeria gbé ìbọn. Ìbọn rèé o kẹ́ńkẹ́lẹ̀ o. Tó bá wá bí ìyáláyé ẹ̀ tó bá ṣe olórí burúkú àfáà Ìlọrin Lágbàjì tó bá dé UK sọ́bí tó wà tí màá ní wa bẹ́ẹ̀ mẹ́. Èmi náà máa ń halẹ̀ nílùú èbò. Èmi náà máa ń lọ mo máa ń gbé jàkáyọ̀ mọ́lẹ̀ gan. Tó bá bí ìyá má fojú pé mo dàgbà mọ́ làbẹ́ egungun wà ń bẹ́ o. Tó bá bí ọlọ́pàá òjò kó wa ni mo dẹ̀ máa show video tó ti threaten life mi. Kí ni báwo ló ṣe fẹ́ àbúrò Tìgé ṣé béèrè ò fa àjà ní Tìgé Panla àbúrò ẹ̀ tó ti ń gbé ní London for a very long time ó wà ló fẹ́ wọ bloody illiterate àfà nígbà tó ọmọ yẹn lọ sí Ìlọrin kí lójú ẹ̀ rí àṣírí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi mo ń bọ́ mi tí ì dé. Kí ni ojú ọmọ yẹn rí? Mo ń padà bọ̀.